yọ mínísítà ètò ìṣúná Wale Edun nípò, ó fi Taiwo Oyedele rọ́pò rẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti yọ mínísítà ètò ìṣúná Wale Edun, ó ti yọ nípò ó sì ti fi Taiwo Oyedele rọ́pò rẹ̀. Ìgbésẹ̀ yìí ó mà jẹ́ ìgbésẹ̀ àtúntò ráńpẹ́ tí ààrẹ máa ṣe nínú ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 21 oṣù kẹrin yìí. Gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume tó ti ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta ní ìrọ̀lẹ́ ọjọ́ Ṣẹ́gun Tuesday, mínísítà méjì ìní ààrẹ Tinubu máa yọ nípò tí ó sì ti rọ́pò wọn pẹ̀lú. Sẹ́nitọ̀ Akume ó fìdí rẹ̀ múlẹ̀ pé Edun àti Ahmed Musa Dangiwa ó ní mínísítà méjì tí ààrẹ máa yọ nípò. Ó ní àwọn méjèèjì ó sì ní ààrẹ Tinubu ìmọ̀ ló máa ti sọ pé kí wọ́n jọ̀wọ́ gbogbo nǹkan tó bá wà ní ìkáwọ́ wọn fáwọn mínísítà tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn. Oyedele tó wà nípò mínísítà abẹnú fún ètò ìṣúná ní Nàìjíríà tẹ́lẹ̀, ó ti gba ipò ọ̀gá rẹ̀ báyìí. Ẹ̀wẹ̀, Tinubu ti yan Mustapha Rabe Darima láti rọ́pò Dangiwa gẹ́gẹ́ bí mínísítà ilégbèé àti ìdàgbàsókè àwùjọ. Ìjọba àpapọ̀ kò mọ̀ sọ ìdí tí Tinubu fi rọ́pò àwọn mínísítà méjèèjì nípò nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà ìjọba tó mọ̀ fi síta. Ohun tó wà nínú àtẹ̀jáde tí akọ̀wé ìjọba fi síta ó mọ̀ ní wípé ààrẹ ti pàṣẹ wípé káwọn mínísítà méjèèjì kí wọ́n jọ̀wọ́ gbogbo nǹkan tó wà ní ìkáwọ́ wọn fáwọn mínísítà tuntun títí ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 23 ọ̀sẹ̀ yìí. Àmọ́ Akume ṣàlàyé wípé ìgbésẹ̀ ààrẹ ó mà ṣe pàtàkì láti rí wípé ètò ìṣèjọba ń lọ bó ṣe yẹ kó lọ. Ààrẹ mà tún ṣe èyí láti rí wípé ètò ọrọ̀ ajé Nàìjíríà ó mà dára sí i láti mú ìrọ̀rùn bá àwọn aráàlú. Akume ní ìgbésẹ̀ ààrẹ láti ṣe àtúntò ìgbìmọ̀ aláṣẹ ìjọba ó mà wà ní ìbámu pẹ̀lú abala 147 àti 148 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀. Ààrẹ Tinubu ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn mínísítà méjì tó mà yọ nípò fún iṣẹ́ ribiribi tí wọ́n mà ti ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayoruba World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wọ́n bá wa tẹ notification bell láti lè máa wo ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí. Àmín.